kan ló wọlé tán bá mi sọ̀rọ̀ nípa pé àwọn pè gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ pé ẹ má bínú gbogbo àwọn ọmọ Yorùbá ẹ má bínú mi ò dá program sí méjì but tí gẹ́gẹ́ bí mo ṣe máa sọ wípé mi ò ní kọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni mi ò ní gbangba tí a máa fi ṣe program so kí ni mo fẹ́ fàyọ ńbẹ̀ mọ̀mọ́ wa kan pè mí nísìn ó ti dé èèyàn méjì tí wọ́n ti pè mí so ẹ má bínú. ẹ bá gbé fídíò yẹn wọlé. tí wọ́n bá mi sọ̀rọ̀ yìí pé ní orí prógrámù ìjìnlẹ̀ ní àná pé wọ́n ń sọ̀rọ̀ ńbẹ̀ yìí pé Seoyekoribe ń gbé àbí wọn ní Seoyekoribe má bínú o wọ́n ní táwọn bá ti bẹ̀rẹ̀ prógrámù míì mọ orúkọ tèmi náà lè wà ńbẹ̀ o kò ṣe nǹkan kan o míì mọ̀ bẹ́ẹ̀ ń dárúkọ mi o but according to bí ẹnìyẹn ṣe sọ wọ́n ní àfà pé táwọn bá ti bẹ̀rẹ̀ òmìnira account ní ọwọ́ àfà pé àfà máa ń fún wọn ní àkáǹtì míì tí kì í ṣe òmìnira àkáǹtì pé òun ni àfà máa ń fún wọn nǹkan tí mo fẹ́ rí sọ síbẹ̀ náà ni wípé number one anybody tí àfà bá ti fún ní òmìnira eléyìí tí kì í ṣe òmìnira àkáǹtì ẹ send ẹ sí mi tí ẹ ti sanwó sí àkáǹtì tí a béèrè òmìnira lọ́wọ́ àfà tí àfà wá fún yín ní ìmíì tẹ́ ẹ ti sanwó that's proof nìyẹn ẹ̀yin ẹ forward ẹ̀ sí mi kò sẹ́ni tí ò ní nọ́mbà mi lélẹ̀ nọ́mbà mi ni eléyìí nọ́mbà mi ni eléyìí mo ń bọ̀ o mo fẹ́ gbé nọ́mbà mi síta nọ́mbà mi lélẹ̀ kí ẹ send ẹ̀ sí orí nọ́mbà mi ni ó wà lákòókò yẹn +4475943890 nọ́mbà mi nìyẹn nọ́mbà tí àfà àwọn ní ti second one yẹn ẹ send ẹ sí orí kíní fún mi mo ń bọ̀ o bàbá ẹ jọ̀ọ́ má bínú sà ìṣẹ́jú kan ni mo tọrọ lọ́wọ́ yín bàbá mi àfà ẹ jọ̀ọ́ má bínú kí sáré fi sọ̀rọ̀ yẹn ẹ send ẹ sí Seoyekoribe your name was included wọ́n ní orúkọ mi náà wà lára wọn ẹ̀yin tí ẹ bá béèrè òmìnira àkáǹtì náà ní ọwọ́ tèmi tí ẹ jù sí èmi náà ẹ jù òmìnira ẹ jù kíní yín sí mi kí ẹ send ẹ sí mi ní orí WhatsApp mi ẹ jù rìsíìtì yín tí ẹ fi san ẹ jù sí ọ̀dọ̀ tèmi so tẹ́ bá jù sọ́dọ̀ tèmi màá gbé síta ní orí ní ìgbà yẹn màá tó wá sọ̀rọ̀ ní o mi tí ní sọ̀rọ̀ nísìnyí o ìgbà yẹn mo tó máa sọ̀rọ̀ mo pòwe kan lẹ́ẹ̀kan mo ní àṣetánì tẹ́ ti mọ̀ láti 4 years síbí tó bá wá dì sẹ́yìn tẹ́ bá sọ pé Jésù yín tó dé ní ìsìn olùgbàlà yín tó dé ní ìsìn yìí òun nìkan ni òun ló dáa ojú àjọ tó 3 months ni àwọn onílẹ̀ sọ fún mi kí farabalẹ̀ mi ní ó ní ìdí tí mi ò ti fẹ́ sọ anything torí tí bá sọ anything sìn wọ́n ní Seoyekoribe ló fà á òun ló fọwọ́ aago sẹ́yìn mo kéré sẹ́ni tó máa fọwọ́ ọmọ tó máa fa aago Yorùbá sẹ́yìn kò sẹ́nìbọ̀dì tó ń jẹ́ Seoyekoribe nobody tó ń jẹ́ Seoyekoribe ta ló ń jẹ́ bẹ́ẹ̀ àmẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn mi ò tí ní fẹ́ sọ̀rọ̀ ó sì máa dákẹ́ ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan tí mo bẹ̀ yín ni pé ẹ bá mi send the receipt yẹn ẹ send ẹ sí mi 3 months ní kálópì ló máa ká lójú everybody 3 months ẹ kọ sílẹ̀ bó Seoyekoribe sọ báyìí 3 months ní kálópì máa ká lójú everybody àti ẹni tẹ́ ẹ sanwó síbi tó wù ní kẹ́ ẹ sanwó sí 3 months ní ó máa ká lójú everybody wa àtẹ̀yìn tẹ́ ẹ sanwó síbi àkáǹtì táfà fún yín 3 months ní ó máa ká lójú everybody mi ní sọ jù bẹ́ẹ̀ lọ torí tí bá sọ anything sìn mi ò gbọ́ mi kì í gbọ́ program.